ẹbí kan tẹ́ sọ pé àwọn yahoo boys tó wà ń tàn sí pé nǹkan tá a fi ní yahoo boys tó pọ̀ ń tàn sí ni nítorí pé àwọn gọ́vnà yìí wọn ò ṣe nǹkan tó yẹ kán ṣe. ọ̀rọ̀ Naira Marley yẹn kí lẹ wá rí sí ọ̀rọ̀ Naira Marley yẹn because àwọn èèyàn ní pé kán free ẹ̀ but kí lẹ wá rí sí. tèmi ni pé Naira Marley I don't know him but máa ń gbọ́ story ẹ̀ dáadáa ní lẹ́nujọ́ mẹ́ta. blogger ṣé mo jọ mọ yahoo. tó bá yẹ pé lóòótọ́ nǹkan tó ṣe ó wà ó ṣe kí ni bẹ́ẹ̀tì kan tó lè free ẹ̀ ìdájọ́ tó fẹ́ dá fún mo bèrè lọ́wọ́ Nàìjíríà pé ìjẹ́ bọ́n ṣe fẹ́ dájọ́ fún yẹn náà ni wọ́n ń dájọ́ fúnra wọn tó bá yẹ pé báyìí náà wọ́n ń dájọ́ fúnra wọn it's okay àwọn tó bá yẹ pé wọ́n lè ní ìdájọ́ kan tó máa vet àwọn náà kan free ẹ̀ torí pé gbogbo ẹjọ́ tí gbogbo law tó bá gbé wá ní Nàìjíríà lónìí poor people ló ń fara kó. àwọn paul ló ń fara kó. tí Nàìjíríà bá mú law kan wá lónìí instead kò fi jásí pé law yẹn ó máa ṣiṣẹ́ pẹ̀lú gbogbo everybody àtolówó both olówó and poor people ló ń fara kó law Nàìjíríà. àwọn paul people ni victim. ibi àwọn náà victim jọ ẹ ọ̀dọ̀ wọn náà ti ń rí example jáde so why táwọn tí òfin yẹn gbé torí pé kò sí ẹ̀dá kan tó kọjá ìbáwí lọ́dọ̀ lọ. so òṣèré náà tó bá yẹ pé Naira Marley jọmọ politician kan ni wọ́n ti filẹ̀ torí pé wọ́n mọ ara wọn bẹ́ẹ̀ tí torí pé kò sọmọ politician ọmọ poor person ni torí ẹ̀ náà fi ṣe gbogbo tó ṣe yẹn gbogbo àwọn ọlọ́pàá tó mú náà àwọn náà mọ̀ nínú ara wọn pé tó bá jẹ́ pé ọmọ politician ni a stronger politician ní Nàìjíríà ni wọ́n á ti ṣe kéèsì ẹ̀ wọ́n á ti filẹ̀ yóò máa lọ máa wà bọ́ ni but wọ́n mọ̀ pé this guy is a poor guy want to become somebody in his life ó ń kọrin so ó ṣe mistake àbí ó ṣe any kìíní wrong thing ẹ̀dẹ̀ gbá mú ẹ̀ filẹ̀ òun fi sọ pé èyí tí ẹ bá fẹ́ dájọ́ ìyẹn gbọ́dọ̀ dájọ́ ní dáadáa ní dédé ẹjọ́ tó fẹ́ dá fólówó náà ni kò dá fún tálíkà olówó gangan ló worst jù láyé àwọn olówó yìí jí èèyàn gbé náà gbogbo àwọn gọ́vnà yìí ọ̀pọ̀lọpọ̀ wọn náà ní secret tó yẹ pé ẹlòmíì ti jíyàn gbé tó yẹ pé wọ́n pa kéèsì ẹ̀ dànù bẹ̀ẹ̀ tó wá jẹ́ pé poor person ni wọ́n á gbé so my own advice kan free ọmọ náà kan wọ́n ni ẹ̀ is the first attempt. kan free ẹ̀ first attempt. àfà wọ́n ní wọ́n rí àwọn evidences kan ní laptop ẹ̀. òun náà mo sọ pé European country níbí báyìí tó bá ṣèkọ́ tó dáa tí ò dáa was first time wọ́n á mú ẹ̀ wọ́n á fi ẹlẹ̀ wọ́n máa sọ ẹ̀ tó bá mú ẹlẹ́kejì òun náà ní fi ẹlẹ̀ mú. sọ̀kọ́tẹ̀ sọ pé kọ́fí tọ́ létí. yes torí òun náà bó ṣe wáyé wọn bá òun wà lára àwọn tó ń help family ẹ̀ wọn bá tó bá rí táwọn èèyàn ń rí gbà lọ́wọ́ ara wọn òun náà ló fi help family ẹ̀ òun fi sọ pé tó bá já sí pé bó ṣe wà yẹn tó bá jẹ́ pé ọmọ politician kan ni ọmọ olówó kan ni ní Nàìjíríà tó strong wọ́n á ti filẹ̀ ẹ̀dẹ̀ Ọlọ́run kò ní gbọ́ wọ́n á ti ní kó máa lọ. nítorí ó jẹ́ ọmọ tálíkà. ó jẹ́ ọmọ tálíkà ni so tí EFCC bá fẹ́ ṣe dáadáa kó lọ kó gbogbo àwọn yòókù náà tán ní problem kó kó wọn jáde ká mọ̀ pé yes lọ́wọ́ Nàìjíríà ti stand. àwọn bí àwọn wò nìyẹn. àwọn governors yẹn gbogbo àwọn governor yẹn kó kó wọn jáde ọ̀pọ̀lọpọ̀ náà ní ọmọ tán tí gbogbo wọn náà mọ̀ pé wọ́n ṣàbùrù Buhari nìkan ló lè sòdodo ọ̀rọ̀ nínú wọn ọ̀pọ̀lọpọ̀ wọn ò lè sòdodo ọ̀rọ̀. ẹ̀mí ń bìlì pé Buhari máa ń sòdodo ọ̀rọ̀. yes Buhari sòdodo ọ̀rọ̀ because he is a good Muslim ó dẹ̀ stand pẹ̀lú Muslim rẹ̀. ò sí nǹkan burúkú tẹ̀lé ní Buhari ò ní kankan burúkú tó ṣe fún anybody ní Nàìjíríà tá bá sọ pé bóyá wọ́n hate ẹ̀ wọ́n kàn hate ẹ̀ ni is the only father tó lè help ní Nàìjíríà torí pé firstly gbogbo state the whole world today àwọn president tó ń jáde ní all over the world lónìí they are fighting for millionaire for their riches they are rich non jalè lórí they don't care about poor if you come to France today the same thing tó bá lọ sí Canada the same thing America the same thing London the same thing àwọn olówó yẹn ni wọ́n ń jà fún àwọn wọn ò fẹ́ wálé but ní the whole world today Buhari nìkan lẹ́yìn tó dúró pétò òun fẹ́ help tálíkà ó dẹ̀ lọ́nà lọ torí ó ti sọ kíní kan ó ní inna lillahi wa inna ilayhi raji'un ọ̀dọ̀ Ọlọ́run láti wá àmú kankan wá
tá a bá dẹ̀ fẹ́ padà lọ ọ̀dọ̀ Ọlọ́run náà la máa padà sí ànímú kankan lọ. Buhari tẹ̀ ń sọ ẹ̀ òun mà ló appointi Magu dẹ̀ ló appointi àwọn EFCC officials tó ń bá ṣiṣẹ́ so definitely ọwọ́ Buhari náà wà nínú ẹ̀ tí wọ́n bá kó àwọn gómìnà yẹn abẹ́ẹ̀rí bẹ́ẹ̀. Buhari náà ló máa kọ̀mádì wọn ó ní mo fi sọ pé kí Buhari kó dájọ́ dáadáa kó pe Magu ẹ̀ kó sọ fún pé gbogbo àwọn tó bá fẹ́ kó kókó wọn so that's the only thing tá a lè fi gbádùn but according to wọ́n ti sọ Buhari ní òun ti gbéṣẹ́ lé Magu lọ́wọ́ òun dẹ̀ ti free ẹ̀ kó máa sọ ní ti tó bá wù. nǹkan tẹ̀lé sọ́ọ̀sì ni pé kí àwọn EFCC kan free Naira Marley. kan free ẹ̀ tí o kan wọ́n ẹ̀ for the first time kó pààyàn ohun wọ́n náà láti jẹ ni àwọn èèyàn wà tó pààyàn náà tó dẹ̀ ti free kése ẹ̀ tó yẹ pé àwọn gan fúnra wọn gan mọ̀ tó yẹ pé ẹlòmíín wà tó ti pààyàn nínú àwọn èèyàn ńláńlá yẹn wọ́n free òun fẹ́ bó àtijọ́ àtimú ló ń wá. tàjíjẹ́ àtimú yẹn ṣé ó gbọ́dọ̀ ṣe nǹkan burúkú láti jẹ́ àtimú ni. sọ́ka ni ṣe bọ́ rí nínú laptop ni wọ́n láwọn rí information nínú laptop ẹ̀. laptop ẹ̀ ni kí ni information yẹn wá débẹ̀. èmi ò mọ information yẹn bẹ́ẹ̀ tiẹ̀ èèyàn tó ṣàbúrú fún yàn ó dìgbà tó bá mú náà tó bá rí mobile pé lóòótọ́ tó bá rí lóòótọ́ ó ní gbogbo nǹkan kan nínú kíní ẹ̀ àwọn ìbò bíbà tó bá mú ẹ pé wọ́n bá information nínú kíní wọ́n á wá lọ sí investigation pé so ti gbáyàn rí lóòótọ́ wọ́n á pa àwọn ènìyàn tó bá rí pé lóòótọ́ investigation wọn máa lọ tó máa ríyàn kíní ìkejì pé bọ̀bọ̀ tó gbá mi rí so ó sì wà ní problem ni kí ẹ rí information nínú laptop yẹn kò tí ì nìkan mú ó dàbí nínú Islam ni tó bá fẹ́ mú oníṣìnà èèyàn tó ń ṣe ṣìnà o ò lè tí ì mú oníṣìnà àfi kó ní ẹlẹ́rìí mẹ́rin. ẹlẹ́rìí mẹ́rin. yes ẹlẹ́rìí mẹ́rin tó bá dẹ̀ mú wá yẹn ìkan nínú wọn á wò pé ìwọ àti lágbájá ṣé ẹ̀ ní àkọ́dù kan bóyá ẹ̀ ti jàrí tẹ́lẹ̀rí àkọ́kọ́ bá tí ìyàwó yẹn bá ń gorí tí yẹn bá ń ṣe ṣìnà lọ́wọ́ tẹ́mi mọ̀ pé àwọn kan wọ́n ń gunra wọn lọ́wọ́ so tẹ́mi bá ti ń wò kún tó lọ pẹ́ kíní kejì 5 minutes ni ó ti parí kò lè lẹ́rìí yẹn mú wá wọ́n gbọ́dọ̀ rí ẹlẹ́rìí yẹn pé yes èèyàn mẹ́rin máa proof pé yes mo rí wọn tán gorí ara wọn lágbájá orí lágbájá àti lágbájá tán gorí ara wọn yes lágbájá orí lágbájá tán yes lágbájá kó tó tiẹ̀ lọ pẹ́ lẹ́kẹ̀rin wá sí bí 5 minutes náà ní gbogbo sex ó ti parí nìyẹn kò lè pé. Quran ni o. yes that's Quran. so òun tó mú sí báyìí ìjọ orí àwọn AFCC tán mú lóòótọ́ wọ́n rí nínú ìyàwó ẹ̀ nínú laptop ẹ̀ bóyá wọ́n bá information Nàìjíríà bẹ́ẹ̀ àbọ̀ bá information kankan tó fi ń gbá yàn èèyàn mẹ́rin wọ́n ti rí ẹni tó gbá sán rí ẹni tó gbá gangan fa akumu bẹ́ẹ̀ náà nasa bẹ̀rẹ̀ adèlè tí wọ́n wà nínú Quran ẹ̀ tọ́lọ́ sọ fún ẹ dájọ́ pẹ̀lú dọ́gbadọ́gba ẹ má dájọ́ pé torí pé nìkan ẹ fẹ́ gbà mú ẹ fẹ́ mú ẹ má dájọ́ bẹ́ẹ̀ tẹ́ bá rí pé yes lóòótọ́ ni kíní ẹgbẹ́ proof ẹ̀ síta kí gbogbo ayé rí so èyí tí gbogbo yẹn ń complain pé Naira Marley lónìí ẹgbẹ́ proof yẹn kí gbogbo yẹn rí pé tó bọ̀bọ̀ yìí o n ta fi mú rèé o n tó ṣe rèé o kódà ń gbà báyìí o so òun gan fúnra ẹ̀ á lè ní yes lóòótọ́ ló ń ṣe. ṣe lọ́wọ́ kan àfa nǹkan lẹ́yìn sọ ni pé káwọn EFCC kan ṣe kíni kan gbé proof jáde. kan gbé proof jáde pé n tí bọ̀bọ̀ yìí ṣe rèé o tó bá gbé jáde okay that's good. èmi ò lórí tó kọ́ dá o èmi ń sọ̀rọ̀ nípa láìfù ìjọ́mọ ènìyàn àti ìnira. but ẹ wà against orin ẹ̀. mo láìkì orin wọn mo tún sọ nínú kí ni pé mi ò gbọ́ orin wọn àmọ́ I'm talking about humanity. láàdì rárá wọlé àdára mọ́ ní ọmọlàkejì ẹ lára mọ́ kò tí ó gbà jẹ́ ìnira mọ́ kò bá tí èmi nìyẹn